um ẹ gbàjọ ẹ̀yin èèyàn wa ẹ pẹ̀lẹ́ ńbẹ̀ jàre ẹ̀yin my sisters and brothers. Ààbọ̀ Ọlọ́run á máa dájú lórí wa o. Mo tún rí mi gbọ́ o pé kí n gbé sí wa létí o. Again wọ́n bá ní Ashley wàwà wowó, Ashley lénìí, Ashley lọ́la, Ashley ní gbogbo ìgbà. Wọ́n bá ní ó ní ẹ ṣáà ti gbọ́ pé ó ní òun ò ní kúrò láàfin, pé láéláé òun àti kábíyèsí pé òun ò lè kúrò fún anybody láàfin torí ọmọ Ilé-Ifẹ̀ lòun, ààfin dẹ̀ nílé àwọn. Nítorí ẹ̀ bóun àti kábíyèsí ò tiẹ̀ fẹ́ra, pé ààfin yẹn òun ò lè kúrò ńbẹ̀. Kò lè kúrò ńbẹ̀, kò sí problem. Wọ́n ló ti padà ó ti jókòó sí kinní pé wọn ò bẹ́nì kankan rí. Wọ́n ní ló bá di ọ̀sán yìí pé ọ̀rẹ́ ẹ̀ kan wá wá bó ṣe wá sí ilé ẹ̀. Ó ní bó ṣe wá ń ṣàlejò fún nìyẹn. Meanwhile ṣé mọ bọ́n ṣe máa ń ṣe oríṣiríṣi tán máa ń gbé kábíyèsí mọ́ra lóríṣiríṣi. Wọ́n ló ti fi wáìnì kan sínú fridge. Wọ́n láṣẹ ó ti bu nǹkan sínú ẹ̀ pé ó wá ń dẹ kábíyèsí pé kábíyèsí ló máa mu kinní ọ̀hún. Ọlọ́run ló mọ bóun àti kábíyèsí ṣe fẹ́ ríra o tó fẹ́ fi fún kábíyèsí ní wáìnì mu o, tó lọ bu nǹkan sínú wáìnì o. Ọlọ́run ló yé, allegedly bá ṣe gbọ́ nìyẹn. Àkúkú bá wọn gbáàfin, àkúkú mọ bó ṣe jẹ́ tí gbogbo wọn di Akíntọ́lá takú. Èyí Mariam àgàgà, ṣé ti Ashley láti ẹ̀ ń sọ? Mariam tó sọ pé tí ó jẹ́ pé kì í ṣe ọmọ ibẹ̀ nìyẹn. Ó dẹ̀ sọ wípé oh my God, ẹ rí i pé wọ́n rín kábíyèsí wáyé fín gan. Tíyẹn náà sọ wípé wọn ò bẹ́nìkan rí kó wá mọ̀ún kúrò láàfin. Can you imagine? Can you imagine? A máa ń sọ wípé wọ́n ló jọ gàtè kò jọ gàtè. Ṣé kò wá fẹsẹ̀ méjèèjì tìrọ̀ báyìí? Ṣé kò fẹsẹ̀ méjèèjì? Tiwa ní pé tá bá ti gbọ́ báyìí, àwọn olólùfẹ́ wa máa feed wọn. Pé tẹ bá kẹ́ lè mọ bó ṣe ń lọ. Kì í ṣe pé bóyá dídùn inú wa la fi ń sọ gbogbo àwọn nǹkan yìí. Torí ó jẹ́ nǹkan tó ń yà wá lẹ́nu, ó dẹ̀ jẹ́ nǹkan tó ń fún wa ní headache láti máa gbọ́ àti láti máa sọ. Ọ̀rọ̀ yìí ṣáá ní gbogbo ìgbà. Bí ẹ bá ń gé wọn ní ìka nísinsìnyí, kẹ́ tó rí ìṣẹ́jú kan wọ́n tún ti wọ́n ti wọ òkà. Ẹ rí i pé kábíyèsí ó ti gbé Ọlọ́run ló máa kó kábíyèsí yọ. Gbogbo ogun kógun láyé àti lọ́run tó lè máa jà kábíyèsí. Ọlọ́run ọba ìyanu á bá ṣẹ́ ogun yẹn ní àṣẹ wọlẹ̀. Lágbára ẹ̀jẹ̀ Jésù torí eléyìí ti lágbára jù. Ẹni ẹlẹ́ni onínúure, ọlọ́kàn tútù. Very plain man. Very plain man. Ẹ bá máa pa kú báyìí ó túbọ̀ máa love yín sí ni. Àfi bí Olódùmarè ni. He's too good. Kò ń bínú. Ọlọ́run á bá wa dá sí. Ikú ò ní jẹ́ àrùn dẹ̀ ní sọ́ lọ́jọ́. Gbogbo bó ṣe ń ro rere fún ọmọnìkejì tán dẹ̀ ń lépa ẹ̀, wọ́n fẹ́ fi búburú san fún un. Ọlọ́run ọba ìyanu ó máa fi iná ló máa fi dá wọn lóhùn. Torí ẹni ẹlẹ́ni ó mà dẹ̀ ṣe o. Inú ẹ̀ ti dùn, inú ẹ̀ ti mọ́ jù. Inú kábíyèsí wa ti mọ́ jù. Ṣé làánú ẹ̀ kẹ́ǹtẹ̀ ń ṣe mí? Ṣé rí àwọn bloggers tá à ń sọ̀rọ̀ nípa kábíyèsí? Kò sí anybody ibi tí ẹ ti máa mọ̀ pé kábíyèsí yìí onínúure, ọlọ́kàn-ire, aláyà funfun ni. Èèyàn bíi igbákejì Olódùmarè. It's too much. Kábíyèsí ó ti gúdù jù. Kọ́kàn ò ní ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n ní ṣe ni Ashley. Wọ́n ló ti lọ tọ́jú wáìnì pé kábíyèsí ló máa mú. Bóyá nǹkan tó fi prepare láti wá sí nígbà tó ń bọ̀ wọ́n ti gba kinní yẹn sọ́wọ́. Ó ti prepare kinní yẹn ibi tọ́lọ́run ti wá mú. Wọ́n náà ọ̀rẹ́ ẹ̀ wá dé. Lọ́sàn-án yìí bó ṣe lọ gbé wáìnì yẹn. Wọ́n ní wáìnì méjì ló wà ńbẹ̀. Ẹ mọ̀ pé ṣèṣe gbọ́dọ̀ bá wọn.
wọ́n ní bó ṣe lọ gbé wáìnì wọ́n ló ti gbàgbé ni bí kẹ̀dẹ̀ rèé bóyá àfiṣe ni o bóyá àṣàsí ni bóyá I don't know bóyá nemesis ló fẹ́ ké wáìnì tó sọ wípé ó lọ bu nǹkan sí wáìnì yẹn náà ló gbé jáde fún ọ̀rẹ́ ẹ̀ ó ti dánú ẹ̀ ó ti dá fún ọ̀rẹ́ ẹ̀ ó ti ní fortunately ọ̀rẹ́ ẹ̀ ni òun ò sì ẹ̀ láìkè red wine pé tó bá ní juice kó fún un pé òun ò láìkè red wine already ó ti dà á sínú tumbler tó fẹ́ gbé fún ọ̀rẹ́ ẹ̀ òun náà ti gbé ìgbà tí ọ̀rẹ́ dẹ̀ sọ pé òun wá kọ́kọ́ dà á jẹ bó ṣe kúkú da wáìnì jẹ nìyẹn ó dà jẹ́ kí lọ mú kinní wá fún ẹ ó lọ mú juice wá fún on long process ibi tán ti ń mu kinní yẹn bínú ṣe kiri Ashley mọ́lẹ̀ nìyẹn o kí lélẹ̀ before you know it ọ̀rẹ́ ni kí ni nǹkan tó ń ṣe ẹ́ tínú ẹ̀ tó ń ponú mọ́lẹ̀ báyìí olóhùn ọmọ nǹkan tó ṣe òun inú wọn ní before you know it ó ṣe bí ikú fẹ́ dá kó ṣe bí ikú níyẹn ṣe ni before you know it ṣe ló kàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ bó ṣe ń pọ̀ tó ń bì àfìgbà tó kàn bí ẹ̀jẹ̀ ni lẹ́ẹ̀kan náà wọ́n lọ́rẹ́ wa ni ìgbà wọn bó ṣe bẹ̀rẹ̀ sí ní pé àwọn ará tó wà nítòsí ní ẹ̀kan tó dé wọ́n bá Ashley níbi tó ti ń pọ̀ ẹ̀jẹ̀ ẹ̀yin èèyàn mi ṣe gbọ́ àbẹ́ ẹ̀ dáhùn wọ́n lá Ashley ń pọ̀ ẹ̀jẹ̀ àdéjẹ́dìlé bá ṣe gbọ́ àkókò bá wọn gbé bọ́n ṣe sọ yẹn náà là ń gbé fún yín ẹ̀yin náà ẹ̀mí mímọ́ ò ṣe wọ́n ní bó ṣe pọ̀ ẹ̀jẹ̀ ni wọ́n ní bí gbogbo èèyàn ṣe débẹ̀ ni kí ló fún jẹ́ kí ló wọ́n ní tí ìyẹn ní ẹni ní báyìí ni o òun mọ nǹkan sọ pé òun mú o bó dẹ̀ ṣe dààmú nìyẹn wà lọ mú wáìnì wá fún òun wà lọ mú júùsù wá fún un pé júùsù yẹn náà ló wà bẹ́ẹ̀ tóun náà mú yìí o póun ò bá mu wáìnì yẹn wọ́n ní wọ́n ló ti ń pò kàkà kú wọ́n ti ń pò kàkà wọ́n ní bí kábíyèsí ní kàn gbé wọ́n gbọ́dọ̀ gbé lọ síbi iwájú pẹpẹ ṣìráìnì wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní bu oògùn lóríṣiríṣi tó ń gbé sílẹ̀ wọ́n ń gbé sílẹ̀ wọ́n nígbà tó wá ju kinní lẹ̀ pé wọ́n ní ẹjọ́ yá ṣóbìnrin yẹn jẹ́jẹ́ obìnrin yẹn kọ́ ló ń ṣe pé ọ̀rọ̀ wà lẹ́nu Ashley ẹ jẹ́ kó sọ nǹkan tó ń ṣe ó yà jẹ́ bẹ́ẹ̀ tí ò bá tètè sọ pé ó máa pákọ̀pù nìyẹn o wọ́n ló ti ń là kàkà kúrò wọ́n ní kankan pé ó ní nǹkan tó fẹ́ sọ wọ́n ní tí ò bá sọ ó máa at the end of the day wọ́n ní wọ́n ṣàdàbí pé ó dàbí pé wọ́n náà fún ní àwọn nǹkan tó máa bí ẹ̀rọ ni àbí nǹkan kan wọ́n ní kinní yẹn wọ́n ní wọ́n ló máa sọ̀rọ̀ sẹ́ẹ̀ wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ranjú tó ń sọ̀rọ̀ pé wáìnì ni o òun ti bu nǹkan sí wáìnì pé kábíyèsí lòun prepare wáìnì yẹn fún pé báyìí torí ohun jíjẹ òun fẹ́ pa kábíyèsí òun máa pa ni pé òun fẹ́ pa ni kóun ti gbàgbé kóun ti fi nǹkan sínú ẹ̀ kóun tó lọ mú wáìnì kóun tó rí pé nemesis gbọ́dọ̀ ṣiṣẹ́ bọ́n ṣe sọ nìyẹn mo ní àwọn èèyàn mi máa gbọ́ gbébọ̀rọ̀ yìí jẹ́ kí n gbébọ̀rọ̀ yìí náà fún àwọn èèyàn kán lè mọ àwọn aṣebi bọ́n ṣe máa gba èrè wọn níkọ̀ọ̀kan nìyẹn bẹ́ẹ̀ mo ṣe ní kí n sáré gbé wá fún yín o bá a ṣe gbọ́ nìyẹn o allegedly ni o ọ̀rẹ́ wa nǹkan ń bẹ o so bí wọ́n wọ́n náà yẹn fún ní àwọn oògùn yẹn pé ṣùgbọ́n àwọn ẹ̀rọ yẹn pé bẹ̀ tó dàbí pé ó ti ń calm down wọ́n ló ti ń pọ̀ ẹ̀jẹ̀ tó bá ní luck á yè tó bá dẹ̀ tún ní luck lódì kejì náà kó yè torí Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronú pìwàdà wọ́n ní ṣe ló ti ń ka wọ́n ló dẹ̀ ń ka bòròbòrò ó ka bòròbòrò so wọ́n ní tí ò bá sọ nǹkan tó ṣe pé ikú yá jẹ́ ẹ̀sìn lọ wọ́n mọ̀ ṣe ní kí n gbé wá fún èèyàn wa kíkẹ́ tún gbọ́ nǹkan tán tún Ashley ṣe léni tó tún jàjà wá sáàfin àná kọ́nà sọ pé wá takú pé láyé òun ò kúrò láàfin wọn pé bí kábíyèsí bá fẹ́ òun kò fẹ́ òun ó divorce òun kò divorce òun
Òun ní pé òun ò kúrò láàfin. Anybody pé òun máa gbé láàfin. Olúkálùkù wà ní ààyè tiẹ̀. Nǹkan tá rí gbọ́ nìyẹn o nínú íńtánẹ́ẹ̀tì wa ní ká gbé sẹ́yìn ènìyàn létí o. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí. Ẹ bá share, kẹ́ bá like. Ẹ jọ̀ọ́ kẹ́ bá fi tó kù sí comment section because eléyìí kọjá agbára wa. Ẹ ṣé gan. Bye.